رسول الله صلى الله عليه وسلم علم الحساب خالق جعل الليل والنهار لتعلموا عدد السنين والحساب abẹ́kẹ́ nǹkan ọjọ́ kẹ́ẹ̀sì nǹkan oṣù kẹ́ẹ̀fì mọ́ síra wọn tó tàbá irinṣẹ́ tó gbé jáde èyí náà ti di tọ́lọ́run náà nù olùdíta náà bí lè bá kọ́kọ́ sí tẹ́lẹ̀ nípa rẹ̀ náà á ṣẹ̀ṣẹ̀ ò náà fún abájọ́lọ́dún kìíní tí ó tà sí alọ́lọ́dún kejì òkúrọ́ alọ́lọ́dún kẹta kò ṣe jàmbá ó di irinṣẹ́ náà nù látara báyìí gbogbo ẹ̀ ni wọ́n lò gbogbo ìwọ́n lò láti lè máa gbé báwo ló ti rí láti lè máa gbé báwo ló ti rí ọba tó kó tó náà ló sì náwó ló gbé ìjì náà kalẹ̀ ọba tó kó tó náwó ló gbé ìjì kalẹ̀ nítorí tàbí dùnrin nítorí tàbí dùnrin alọ́sẹ̀ tí ló dání wọn lọ sí ájì gbẹ̀yìn àwọn ọmọ aláàjì gbẹ̀yìn alọ́sẹ̀ ájì tàlọ́sí mẹ́kà àwọn àgbà àwọn àdírẹ́sì àwọn tí wọ́n wà níbi mímú ọjọ́ mímú oṣù látọ̀dọ̀ aláàjì wa Razak Ìkòròdú bájú wá tọ̀hún olóríkà lọ́sẹ̀ àwọ̀fá ìbẹ̀mọ́ kọ́kọ́ lọ wọ́n pè ní ẹ̀jábàlù kọ̀ọ̀lì àbí nǹkan ni wọ́n fi ó kọ̀ dábà lọ ìyá àbábù múmẹ́nì eré òkè tó ga jù ibẹ̀ ni wọ́n gbé jẹ́ náà sí ọba Sàúdí lọ́ra ilé ọ̀hún síbẹ̀ ọjọ́ náà ti pẹ́ wọ́n sì ní àwùjọ tó gbé kalẹ̀ tí ẹ pé àwùjọ àwọn tí ń wo ìràwọ̀ láyé tí kálukú ń pera wọn àwa níbẹ̀ tí ìlú rẹ̀ wà lókè ní ìta àyà tó wá abá mọ̀bí rẹ̀ sọ̀rọ̀ ìjà tí wọ́n bá ti rí ń bẹ̀ gbogbo tó ẹkọ́ wọ́n náà síbẹ̀ ní wọ́n náà síbẹ̀ títà orí ọba fi rí ó ní tọ̀ ibi tó wọ́n mọ̀ rí láyé àyè díẹ̀díẹ̀ ní àyàfi ibi tó bá jẹ́ pé òtútù wọn jọra wọn pẹ̀lú ti Saudi ó ti sọ pé ààrẹ lọ́dọ̀ tí wọ́n lé ní tọ́wọ́ ti Nàìjíríà wọ́n fi wákàtí ta ní ìpín ní Nàìjíríà tó ní bàbá yẹn ti ní Cameroon rẹ̀ ti bàbá yìí ní Sudan rẹ̀ ti bàbá yìí tó tí ò ní ìjẹ̀pẹ̀ nínú ṣùgbọ́n tí siyasa bá wọ̀ ọ́ ike apàṣẹ àwọn àlà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ìfẹ́ ẹnu bá wọ̀ pé àdáfà ní ní lọ́dọ̀ tèmi mi ní pàtó kò sí ó tọ̀ òun ní jẹ gbogbo ọ̀dà fún àlejò wa wọn ti ní ọmọ kílẹ̀ àwọn tí kálukú náà nígbà fọlọ́wọ́ bàbá náà lè yí àbùsọ̀ pé àwọn dáná wa ṣe ìjọkan gbogbo wa sọ̀rí rẹ̀ àgbà ó bá ṣe dáadáa. Ìjẹ́ náà ṣe ṣe Ọlọ́run ní ọlọ́mọdé tẹ̀sùn wa lọ́wọ́ gbogbo àwọn àfáà ọ̀dọ́ wa gbogbo àwọn ọmọ kéwú tàní jàmáà tàjẹ́ ìmáàmù wọ́n tó lẹ́yìn wa táwọn èèyàn rẹ́dí àti gbọ́ ti wa kábẹ̀rù Ọlọ́run láti sọ̀rọ̀ gbogbo dábàá tó náà Al-Qur'an Al-Karim tó láwọn èèyàn rẹ́dí àti lò ó wọ́n ti gbé fọ́tò àwọn ànábì Ọlọ́run sí wa lára àwọn tá ń gbọ́ náà káyọ̀dé láti gbọ́ nítorí Ọlọ́run káyọ̀dé àti gbọ́ torí tọ́lọ́run wọ́n àbẹ́ bá rí pé mẹ́sẹ̀kì lọ́kùn díẹ̀ káàtó lọ́dọ̀ àfáà ti sọ̀rọ̀ kódà kárí kí ní sí kan kù tó díẹ̀ kọ́ lọ́dọ̀ àfáà ti sọ̀rọ̀ ẹ̀yìn fẹ̀mí mímọ́ tají a lè fẹ̀mí mímọ́ tají kó àfáà náà fẹ̀mí mímọ́ gbà wọlé àfáà náà fẹ̀mí mímọ́ gbà wọlé ìbéèrè kan tí a bá parí tí ì ṣe tàtàkù alùpùpù sọ̀rọ̀ kẹ́lẹ̀ kan márùn-ún lẹ pé kiri hùn àmọ́ àti mẹ́fà kan ní kùrá ní pé mo ní ti di báyìí báyìí ẹ̀sà kàdá òní káyà ọlọ́wọ́ sọ lẹ́tọ̀ ní yóò ti dídọ́ kejì yóò sì pè padà tàbí nítòkó lé ilé ìrẹ́ tàtàkù ìṣẹ̀lẹ̀ lẹ́ lágbára dáadáa tí wọ́n yé kà sí wọn ní ká tọ́ àwọn tó ṣàdúrà bẹ́ni tó tètè ta wọ́n jí tí ò jẹ́ káwọn èèyàn ó gbé nǹkan kí kan lọ. àbá gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run láti sọ̀rọ̀ Ọlọ́run jẹ̀mọ́ gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run láti gbọ́ Ọlọ́run kọ́ máa jẹ́ pé dáàkì sórí láti tún ṣe orí ibú. látara bẹ́ẹ̀ a bọ̀ sínú Suratu Sọ́ọ̀dà èyí tí wọ́n jẹ́ pé ibẹ̀ ní kéwú dé láti sùn àpàjọ́ fi àsìn àfisọ́bá ti lè rí sí ìjọ ìlàtọ̀ ìkàlẹ̀ ìlàparí ẹ̀ àwọn abẹ́bọ́ tí wọ́n ti sọ́ọ̀dù
بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تحين مناص وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب أجعل آلهة إلها واحدا إن هذا لشيء عجاب إن هذا لشيء عجاب إن هذا لشيء عجاب إن هذا لشيء عجاب انطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لما يذوقوا عذاب عندهم خزائن رحمة ربك العزيز الوهاب ملك السماوات والأرض وما بينهما ولا يتقون فلا أنتم أولئك ما تركم من العذاب كذبت قبلهم قوم نوح كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك العذاب إن كل إلا كذب الرسل فحق عقاب وما يذر هؤلاء إلا صيحة واحدة ما لها من واقع لها من فواق وقالوا ربنا أجل لنا قسطنا قبل يوم الحساب اصبر على ما يقولون واذكر ربنا داود ذا الأيد إنه أواب إنا سخرنا الجبال معه يسبحن بالعشي والإشراق الطير ماشورة كل له أواب وشددنا ملكه وآتيناه الحكمة فصل الخطاب وهذا فنبأ الحق استحوروا المحراب يتدلوا على داود فبقي منهم قالوا لا تخف قد ما من مكابات
بالحق ولا تشدد وعدنا إلى سواء الصراط. إن هذا أخي له 99 نعجة ولي نعجة واحدة فقال كفلنيها وعزني في الخطاب. قال لقد ظلمك بسؤال ناجتك إلى نعاجه وإن كثيرا من الخلطاء إلى أوجه بعضهم على بعض إلا الذين آمنوا وعملوا الصالحات وقليل ما هم وظن داود أنما فتناه فاستكبر ربه وضر راضيا. سبحان الله الحمد لله والحمد لله لا إله إلا الله الله أكبر ولا قوة إلا بالله العلي العظيم على خلقه ونفسه وعرشه كلماته فغفرنا له ذلك وإن له عندنا لزلفى وحسن مآب. يا داود إنا جعلناك خليفة في الأرض واحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله. إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب. ọ̀rọ̀ tọ́lọ̀ ń pẹ̀lú súrà yìí pọ̀. Súrà náà gbogbo ẹ̀ látòkè délẹ̀ fún ọ̀kámù ni àyà rẹ̀ tí ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ látòkè délẹ̀ àyà tó pé ni. ẹ̀sìn ìtọ́lọ̀ ti kó pé ni. ọ̀tọ́lọ̀ ti kó pé ni. ṣé ń pè ní mọ̀kámù torí pé ó ní àlà innamal Qur'an ti ṣe àtúrà òfin. أتيت بها ببيت شعري بلا غليل حلالنا محكم متشابه بشير نذير قصة نعمة مثل بشير نذير قصة نعمة مثل. àlà innamal Qur'an Al-Qur'an ìtàgbéga níta kéyìí tí ṣe àtúrà òfin ìpín mẹ́sàn-án la pín sí ẹ̀ ní sọ fún àfi mẹ́sàn-án tí àrùbí kan mi níbẹ̀ ní pé kí sí òun ni ìṣàtò àkísàmì tí ṣe àtò àrùbí ó pín sí mẹ́sàn-án ẹ máa ń gbọ́. أتيت بها ببيت شعري بلا غليل mo wá nínú orin láì dí kan kù حلال aláàlú ibẹ̀ nínú ìpín kankan ìpín àkọ́kọ́ nù aláàlú ọwà nínú rẹ̀. حرام gbogbo tí ń jẹ́ ìwọ̀ bẹ́ẹ̀ ní òdì méjì. محكم متشابه mọ̀kàmátù áyàtù mọ̀kàmátù àwọn àyàtà fi ń dá sẹ̀ríà ní jẹ́bẹ̀. mọ̀kàmù tẹ́gbẹ́ látọ̀dọ̀ ọlọ́run ló ti pé ẹnìkan ọ̀gbọ́dọ̀ sọ pé bákan mọ́ wàtọ́rọ̀ ti sọ pé báyìí àyè tó sọ pé bá mi mọ́ yẹn pé àwọn àyàtì mẹ́rin Kùránì méjì ni mẹ́sàn-án ni àwọn kan bẹ halal ní sọ nípa ẹ̀tọ́ bàbá ẹ̀tọ́ ọmọ ẹ̀tọ́ ọkọ ẹ̀tọ́ aya ẹ̀tọ́ ìlú ẹ̀tọ́ olórí ẹ̀tọ́ mẹ́rin gbogbo ẹ̀tọ́ pátá nínú jíjẹ ẹ̀tọ́ nínú wíwọ̀ ẹ̀tọ́ nínú wíwò ẹ̀tọ́ nínú sísọ ẹ̀tọ́ mùsùlùmí 1000 ni gbogbo halal wà ní Kùránì
haramu náà kọ̀tọ́ kò sí má ṣe yìí má sọ yìí má jẹ yìí má ṣe báyìí má rìn báyìí 1000 lòun náà mọ̀kámọ́n èyí ni wọ́n á fi dá sẹ̀ríà wípé báyìí ni ká ṣe lórí ìdájọ́ ọ̀kọ̀láyà lórí ìdájọ́ ọmọ bíbí lórí ìdájọ́ gbogbo nǹkan ṣẹ̀ríà ìdájọ́ oníbàjálè ìdájọ́ oníbà dìsínà ìdájọ́ oníbà gbogbo àwọn mọ́kàmọ́tù bá ṣe kírun bá ṣe gbà àwẹ̀ bá ṣe yọ zàká bá ṣe lọ hajj bá ṣe ṣe dáadáa bá ṣe ṣe sàárà gbogbo àwọn yìí mọ̀kàmọ́tù ni fúnra ọlọ́run ló ti kún ṣe èèyàn gbọ́dọ̀ dáòtù ẹ̀ kò sí dáòtì níbẹ̀ ó di mélòó ó di mẹ́ta ó sì pé 500 ni wọ́n ka mọ̀kàmọ́tù sí nínú àwọn ọ̀dọ̀ àwọn olówó tafsir mutashabihun àwọn akókò kẹrin ìkẹrin kí ni mutashabihun tó jẹ́ pé wọ́n náà lè mú ọpọlọ rẹ̀ wá bẹ̀ èmi náà lè mú ọpọlọ tèmi wá náà Kùránì náà bí irú àwọn ọ̀rọ̀ tí máa ń sọ nípa geography bí irú àwọn ọ̀rọ̀ tí máa ń sọ nípa history bí irú àwọn ọ̀rọ̀ tí máa ń sọ nípa biology ní ọ̀rọ̀ tí máa ń sọ nípa psychology tí ń sọ nípa chemistry tí ń sọ nípa ìtìsọ̀dí àti pé economic ẹ̀kọ́ sí wa èyí tí máa ń sọ nípa irúgbìn tápè ní agriculture ọ̀rọ̀ táàsì làákà ìsinmi pé ẹja tó ṣe báyìí ọlọ́run fààyè orí lu ọpọlọ rẹ̀ lẹ̀ níbi mutashabihu orí mélòó orí mẹ́rin nínú Al-Qur'ani bashirun nadhirun qissatun ni'matun mathal bashirun nadhirun qissatun ni'matun mathal bashirun àwọn àyà kan fún ìròdùnú wa ìròdùnú ni wọ́n máa mú wa nígbà wà Janna tó wọ́n yẹ kó àwọn olórin mi ni àwọn pè ní wa'adun wa'idun bashirun wa'adun náà إن الذين آمنوا وعملوا الصالحات àwọn tó bá gbọ́ lọ́wọ́ tó bá ṣe rí káàkiri làwọn jẹ́ àdínà tó ìlú ṣe mọ́tò lá wọ́n wà lè Janna ara àwọn bàṣírò àwọn àyà tí fún wa ní olóògùn ní jẹ́ bẹ́ẹ̀ òun náà sì ni wáàdù tí ń sàdádé ń pé ẹni bá ti báyìí á sì báyìí fún ẹni bá ti báyìí ní dáadáa ní dáadáa nàdíròn àyà tí ń kìlọ̀ ẹ̀yà ẹ̀jẹ̀ ìyàwó ẹni tí ọba kí wọ́n jẹ ìyà ẹni bá ti sinú jẹ ìyà ẹni bá jáde ó jẹ ìyà àwọn náà tún lọ bẹ́ẹ̀ òun náà ṣe ń pè ní wàhídù fún wa tó ń pé wọ́wọ́ adùn wàhídù bashirun nazirun qissatun qissatun mathal bashirun nadhirun qissatun mathal wa'adun wa'idun qissatun ni'matun mathal bashirun nadhirun qissatun وقل 500 náà wọ́n pè kọ̀ọ̀kan wáàdù jẹ́ 5 wàhídù náà jẹ́ 5 ní jẹ́ 1000 ẹ̀yọ́ àwọn ọwọ́ kò kí sọ́tún àwọn ìtàn náà Yusuf ìtàn náà Musa ìtàn náà Isa ààyè wà nílẹ̀ kí á rí tọ́lọ́run bá ti pìtàn àwọn ọlọ́run máa gbé ìtàn kalẹ̀ ní bọ́ńdù àwọn apìtàn máa wá ṣe ní ìfọ́síwẹ́wẹ́ nínú ìfọ́síwẹ́wẹ́ ẹnìkan lè sọ wípé nígbà tá a níbi Musa dọmọ ọdún báyìí ni wọ́n gbé jáde kẹ́ni gbogbo ń mú ọdọmọ ọdún méje ilé ìwé àhà ọdọmọ ọdún mẹ́wàá àwọn ìwé àhà ọdọmọ ọdún mọ́kànlá èyí ò ní àwọn ọmọ ẹlẹ́dọ̀ọ́ látàrí ti ká fẹ́lò pọ̀ àìmọ̀ yìí mọ̀ ní pé ànábì Musa kọ́ ànábì ni wọ́n sì gbé jáde nílé kékeré déèdì tí wọ́n á gbé jáde ẹ̀mọ̀ wá kàkiri ọlọ́run fààyè yìí wọn lẹ̀ kò fi lẹ́mi ọ̀rọ̀ zaka kò fi lẹ́mi ọ̀rọ̀ hajj ẹnu tí ó lè máa dàrú di mú káàmù ní pé lẹ́yìn kan sọ pé bàbá yìí ló ìsáwà ọ̀rọ̀ ìyàgbọ́ alábẹ́jẹ ní ìmọ̀ mọ́ rẹ̀ kí èyí wọn ọ̀dẹ̀ da òṣùlù kọ̀dá fàdésàn ike kírun kọ̀dá kò sí dá fàdésàn ìsàlùwà lákọ̀dá lọ àpọ̀ra ọ̀rọ̀ ìyàgbọ́ láti ẹni méje kí wọ́n mú sáà ló pé mẹ́rin kápọ̀ àbúrò àníkọ̀ pé 5 sáàgà lẹ́nu àdá
Àyà tó lọ sí sọ́nà Al-Qur'ani ká bójú ká parí ká sì pa ká sì sẹ̀ ó ti pé sọ́dọ̀ gbogbo àwọn tí ń pè ní èyí ẹnìkan wá fi kí ẹ̀fún pé ká káyára ẹnìkan fi kí ẹ̀fún pé ká fọ́ kó ká fọ́ ra ẹnìkan ló ṣe pé ká dà ní ẹ̀ ẹnìkan ọ̀fà ní ẹ̀ sí tiẹ̀ èyí wọ̀n ba àdínì yẹ ọba àdínì yẹ àwọn àyà tí a lè tọwọ́ bọ̀ ní pè ní wọn kámù àwọn tó lọ ń fààyè lẹ̀ pé ẹlú ọpọlọ yín òun ní pè ní mutashabihu ó sì tún wọnú mọ́sàl àti kísà ìtàn bákan náà ló tún wọnú kí ni mọ́sàl òwe àwọn òwe tó bá ń bẹ́ẹ̀ Al-Qur'ani òun náà lẹ̀ ní wọ́n fẹ́ tó nǹkan bí 300 àti 2 something láwọn òwe daraballahu masalan kalimatan tayyibatan kasajaratin tayyibatin òwe ni daraballahu مثلا للذين آمنوا امرأة نوح وامرأة لوط òwe ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء òwe ni أيوة ضرب الله مثلا للذين آمنوا òwe ni ويضرب الله الأمثال للناس gbogbo ضرب يضرب nù òwe ni tọ́ ó tún wá débi kan sọ pé ní ankabuti ọ̀rọ̀ aláǹtakùn òwe ni ọ̀rọ̀ àwúrèdè òwe ni ọ̀rọ̀ ewúdúdà òwe ni ó sì tún jẹ́ sáyẹ́ǹsì inú jẹ́ pé àyà míì lóhun nìkan àyà kan ṣoṣo ó lè tẹsẹ̀ wọnú halal kó tó tẹsẹ̀ wọnú haram kó tó tẹsẹ̀ wọnú masal kó tó tẹsẹ̀ wọnú aisa gbogbo mẹ́tẹ̀ẹ̀sẹ̀ wọn lè fi lọ́ra àyà míì yóò sọ pé ẹ má ṣe báyìí yóò wá kòwé fún yín yóò wá lérí ìyà fún yín yóò sì ṣàdéwà jẹ́nà fún yín yóò sì mú àpèjúwe wá. àwọn àyà tí wọ́n kún gbọ̀nà gbọ́nà àwọn tìwárù àyà nu Bákárà nu Ànfàl nu Tawba nu Làráfì lẹ́mọ̀ kan rú ẹ̀ tí àyà kan fẹ́ lè kó gbogbo mẹ́sẹ̀ẹ̀sán pé. látara bẹ́ẹ̀. halalun haramun muhkamun mutashabihun bashirun nadhirun qisatun Ìzà wáàsí ni àwọn àyà kan wà bẹ́ẹ̀ tí ń ṣe wáàsí Ìzàtun àbí ká sọ pé Ìbratun Bashirun Nadhirun Qisatun Ìbratun Bashirun Nadhirun Qisatun Ìbratun Bashirun Nadhirun Qisatun Ìbratun àríkọ́sí náà wà sí àríkọ́gbọ́n náà wà sí àríkọ́sí good example nù àríkọ́gbọ́n bad example nù. àríkọ́sí good example ni ẹ àríkọ́gbọ́n bad example. lẹ́nu ọlọ́run ẹgbẹ́ wọn ni ẹsẹ̀ wájú ìṣẹ̀yìn máa ń sáré. látara báyìí mẹ́sẹ̀ẹ̀sán tí wọ́n ń bẹ nínú tíra ń bẹ nínú kíni ṣúra yìí Suratul sọ́ọ̀dẹ̀ sọ́dímù ọ̀rọ̀ mẹ́mẹ́ púpọ̀ nínú àwọn àfọwálùkù súwà àwọn ọ̀rọ̀ tọ́lọ́wọ́ fi ń kókùn àwọn súrà ní fi ń ṣe kọ́kọ́rọ̀ wọlé táàrí túnbẹ̀ gbámú aráàlú sọ́ọ̀dì náà ó ti wà ní mutashabihu kò sínú mọ́kàmù torí mọ́kàmù ìtumọ̀ rẹ̀ ní pé méjì kọ́mọ̀ bá dáadáa ó tì í sílẹ̀ sọ́ọ̀tẹ̀ àwọn kan ní kíni mìíràn rẹ̀ àwọn kan ní kókó níjẹ́bẹ̀ ohun kókókó níjẹ́bẹ̀ kélé o níjọ́ ọ̀nà ọ̀kẹ́ kélé o kí ẹni tó sùn lè bá ti kíni lè tájì àwọn náà wá bọ́ bẹ́ẹ̀ àwọn lóga sọ̀rọ̀ àwọn lóga kan sọ pé èdè ní pé laysat lugha arabiyya yìí ṣèdè lárúbáwá ní pé èdè náà kan ní òkè lárúbáwá yìí sábà sọ èdè báwọn àwọn kan ní àrà wọ́n dà wọ́n lóga wọ́n ní èdè lárúbáwá náà ní àmọ́ èdè yẹn kọ́ ohun nǹkan tí ohun jamaat ní kì í sọ ohun ìsáàn
pé ẹranko àwọn ọdún bẹ́ẹ̀ tí ó hàn bí ràkúnmí ẹṣin àwọn ọdún tí ó hàn létí tí ó sì déédéé sọ́ọ̀dì tí ó ta gan létí tí ìwà àìsídìí lárúbáwá tó jẹ́ pé èdè ẹranko ni ọlọ́wọ́ àti máa ṣèdè bí ẹranko bí wọ́n ní tọ́jọ́ wá bẹ̀ ní pé mọ̀jísà ni wọ́n mọ̀jísà ní tàhàdìyàtì Qur'an nínú àwọn challenges tó wà náà Qur'an tá a ní nínú ẹnu Bible a ní nínú Old Testament a sì ní nínú New Testament ti Jésù àti Mósè a rí nǹkan tó jọ bẹ́ẹ̀ àmọ́ kò ní dàbí eléyìí torí àwọn tó jọ bẹ́ẹ̀ náà bá rí máa ń wọlé máa ń tọ́ pè ní church ṣùgbọ́n eléyìí nítumọ̀ míì tó tún yàtọ̀ ọ̀dọ̀ àwọn ológa lọ bẹ́ẹ̀ bí ọ̀nà méje tí wọ́n fi tú níbi sọ́ọ̀t kí n kàn jẹ́ ẹ̀dá ọlọ́nkan ẹranko ńláńlá kan lábẹ́ ẹlẹ̀ gẹ́gẹ́ ti pé nọ́ọ̀nù ẹranko ńláńlá kan lábẹ́ ẹlẹ̀ àwọn kan ní kìí ṣe yìí wọn pé sọ́ọ̀t nínú ohun sáà ìkátù ni tọ́lọ̀ ó lò tí yóò fi pa àwọn ẹ̀dá lẹ́jẹ́ tí ó bá pa wọ́n rẹ́ kí ọkàn tó káàkàn gbọ́ gbọ́ táyọ̀ ó lágàrà àti ilé nígbà tí sọ ikọ̀ ọba ṣẹlẹ̀ yóò àgbé àrùn ohun bí àrá ohun bí òkò sí ọgbọ̀n tí ó dákú lọ gbẹ́ sọ ọlọ́run wá ń jùkọ̀ kankalẹ̀ kọ́ alẹ́ ni nọ́ọ̀nù omi ọmọ wa jẹ́ ijáàbí omi ọmọ jẹ́ sẹ̀lẹ̀bí omi ọmọ jẹ́ negative omi ọmọ jẹ́ positive látara báyìí àwọn tó náà wù àwọn àdìde àwọn náà sì tàwọn ń bẹ̀ àwọn lè rábì níbi bá wà á pé sọ́ọ̀dù káwọn ń fún wa wọ́n á sì wà á pé sọ́ọ̀dà káwọn ń bá tíà káwọn wà á pé sọ́ọ̀dì káwọn ń kẹ́sọ̀ sọ́ọ̀dì káwọn sùkú gbogbo wọ́n tẹ̀lé mẹ́rẹ̀ ni wọ́n kó wa. Do. Sọ́ọ̀dù. Sọ́ọ̀dà. Sọ́ọ̀dì. Sọ́ọ̀dì. Aláníkàwé ìtẹ́jú ọlọ́run tóbi púpọ̀. Ọlọ́run á tún wá sànú Islam. Gbogbo ìṣẹ́lá Muhammad kalẹ̀. Ọwọ́ á sànú Islam, wọ́n gbá Kùránì wá. Ọwọ́ á sànú Islam, ọwọ́ á gbé àwọn onímọ̀ tó la ọmọ Kùránì yìí ó gbé wá. Nígbà tá a nẹ́bi tó lọ tán. Àdúgbò àti bọ̀tán bú lọ bá Báíbùlù tó di yálàyàlá tí ò níye mọ́. Táàmà kájọ́ máa takura wọn kó bàbá Kùránì. Tó bá padà sí bú tó bá Tòrétà àti Ìnjílà lọ́wọ́ àwọn ọmọ èèyàn nẹ́bì wọn Júù àti Kírísítẹ́nì. Irú àpàdà sí bú tó bá Zẹ̀búrátà àti ẹ̀rí mọ́ rárá. Òórùn rẹ̀ bá ń gbọ́nù Kùránì tá ń gbọ́ ọ̀run tó gbọ́dọ̀ bá yọ̀ náà bá Dáúdà bí tájú lọ Dáúdà ìṣẹ̀wúrà nù bá. Àwọn onímọ̀ wá ṣàjọ lára Kùránì, wọ́n ṣàjọ lára Báíbùlù tí wọ́n ti Jésù, wọ́n ṣàjọ lára Báíbùlù ti Mósè ni wọ́n fi wá kọsẹ̀ wúrà wọn. Òórùn rẹ̀ tí wọ́n gbọ́ ni òun gẹ́gẹ́ tó sí wọ́n tẹ̀lé sí èsì ìdílábá èdè àbárá ní àwọn Ísírẹ́lì ni wọ́n èkọ́ àìmọ́. Kírù rẹ̀ máa ṣẹlẹ̀ sáà Kùránì, ọlọ́run wá tan ìmọ́yà Kùránì àti ìbá Kùránì sọ́kàn àwọn Sàhábàtù Kiram àti àwọn Khulafa'ur Rashidun sàábìnà ni wọ́n àti àwọn Tabi'un àwọn Tabi'un àwọn náà Tabi'in àwọn náà tún ọlọ́run tó kọ̀mọ́lẹ̀ Kùránì fún wọn. Wọ́n á gbé àwọn òlúùn láka ìkàlẹ̀ ń jẹ́ bí méje ó jẹ́ ulumul Qur'an. أصول القرآن أصول الحديث أصول الفقه أصول التشريع أصول العقيدة أصول اللغة فقط àwọn òṣùlù mẹ́fà lára sí mẹ́fà àwọn òṣùlù yìí wọ́n jagun lórí ẹ̀ wọ́n ṣe wàhálà lórí ẹ̀ wọ́n lò gbèsè ayé wọ́n mẹ́ wọn rántí jíjẹ wọn rántí mímu láti lè fi fọ́lọ́ ọ̀rọ̀ lọ́tọ̀ sọ pé inna nazzalna alayka dhikra
wà ní ìlànà àhàfẹ́lú torí kí wúsù ọlọ́run ó lè bá sílẹ̀ fún Al-Qur'ani kọ́ mọ́ bá yí jẹ kí wọ́ọ̀dù ẹ̀ kọ́ mọ́ yí jẹ kí sẹ́ńtẹ̀sì inú ẹ̀ kọ́ mọ́ yí jẹ kí kíni bọ́ǹdì ẹ̀ gẹ́gẹ́gẹ́ kọ́ mọ́ yí jẹ lọ́nà tó wá gbé gbogbo àwọn ọmọ ń kalẹ̀ fáwọn onímọ̀ wọ́n sì wà lálẹ́ ẹ̀ púpọ̀ kílímù hadith wọ́n gbé wá láti fi dáàbò bò ọ̀rọ̀ ànábì torí tá a bá dáàbò bò ọ̀rọ̀ ànábì tí ó kọlu Al-Qur'ani ẹni bá ti kọlu ìyàwó yóò kọlọkọ ẹ̀. ẹni bá kọlu ìyàwó yóò kọlọkọ ẹ̀. àríbí tó ṣe sí ìyàwó ti ṣe sọ́kọ ẹ̀ bàtà. àríbí tó ṣe sí ìyàwó ti ṣe sọ́kọ bàtà. ẹni ó kọlu ọmọ ti kọlu ọba rẹ̀. ẹni bá kọlu ọmọ ti kọlu ọba rẹ̀. tó bá mú ọkọlù àdìsó ti kọlu Al-Qur'ani. ó tó bá mú ẹkọlù àdìsó ti kọlu Al-Qur'ani. inna nazzalna alayka dhikra litubayyina lin-nasi ma nuzila ilayhim. a tún sọ kẹ́kẹ́ kalẹ̀ fún ọ tí ó jẹ́ nọ́mbà 2 fọ́ọ̀mù ní sàlàyé nọ́mbà 1 nọ́mbà 1 Al-Qur'ani nọ́mbà 2 làdìsí. àwọn àyàkọ́ mẹ́rin Al-Qur'ani tá a bá làdìsí yàtọ̀ ní yíwa. àdìsí ni ó sàlàyé àlùwàlá, àdìsí ni ó sàlàyé zakat, àdìsí ni ó sàlàyé ọ̀run. Akimu salata ala bani nuko kosobati kiwezali kosolaka mgali kosolaka ishai kosolaka suba kosolaka ila talasari ekiunde sallallahu alaihi wasallam nasru kama ra'aytumuni usalli ekide jumaki baba yo hadisi ko ni mo láti maruki baba yo hadisi ko mo láti mo zakayo iye tayo no zakayo tayo salayo fundo layo bó láti máa yìí sí látara bẹ́ẹ̀. Àdísì Ànábì àti gbogbo àwọn olúmù mẹ́fẹ̀ẹ̀fà yìí òun lè yẹ́ lè fi gbọ́ Al-Qur'ani yìí ayọ̀wà usulu Al-Qur'ani ká usulu tafsir nìtíkà àwọn tí yìí ẹmọ́gà usulu tafsir ọ̀tọ́ ní usulu Al-Qur'ani usulu kìrá àtòrí usulu kìrá àti láti kà lóòótọ́ ń bẹ nínú ulum tafsir àmọ́ òun náà ní tiẹ̀ ìyẹn ó da kí lọ́tọ̀ kókó kí ni wọ̀nyí lọ́wọ́ ṣiṣẹ́ lórí sọ́ọ́dù sọ́ọ́dà sọ́ọ́dì sọ́ọ́dù. Látara àwọn tíra ńláńlá tíra pẹlẹbẹ kan tí mi di látara àwọn tíra ńláńlá ẹ tí yẹ bá jìjà síbẹ̀ ní ìdáwó bá àmọ́ kọ́ wọn bá ṣe ọmọ tó lé sí ayọ́ wọn á pè ní subhatun hawla al-Qur'an subhatun hawla al-Qur'an àtẹ́wájú wo tíra ìṣá òfẹ́ jáde ẹ̀rọ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ àwọn ìkẹ́kẹ́ tó ń wá lójú tó rìn lẹ́gbẹ̀ẹ́ Al-Qur'an nínú ẹ̀ ní fàwádìí òṣùwárì wà àwọn ọ̀rọ̀ kan tó lọ́mọ bí bẹ̀rẹ̀ sí Al-Qur'ani sọ́ọ̀dì yóò wà bẹ́ẹ̀. Wal-Qur'ani dhikr ọlọ́run ni mo tó bá Al-Qur'ani ìbúra tíra àrántí ni tíra kìlọ̀ ni tíra ẹ̀kọ́ ni tíra ìmọ̀ ni tá a bá pè ní sọ́ọ̀dù ìmọ̀ ìjẹ́ fábàrù fábàrù mubtada tá a bá pè ní sọ́ọ̀dà ń jẹ́ bọ́ fòwúlò Iqra sọ́ọ̀dà kí súra sọ́ọ̀dì kí Iqra kí wọ́n báyìí sọ́ọ̀dà wọ́n jẹ́ òfúrú rẹ̀ nù. sọ́ọ̀dì aqsamallahu biharfi sọ́ọ̀dì ọlọ́run fi ara fi sọ nígbà àbí súratu sọ́ọ̀dì. مضاف أو مضاف إليه صاد بسكون قراءة كذا كلي يارا في توبة جاي كم فم وصل كم هو قراءات في جواب صاد 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 صاد
همزة وشقاق. أبطل صاد بالتنوين. قلنا نتمتع تشبيها لهذا الحرف. في جوارام أو إلى يقول مفيري قدر وكما لا أقول سبب. والقرآن بالذكر ينتصر أما كانت اليوم أبو يقول اسم من أسماء الله الحسنى. اسم من أسماء الله الحسنى. ó kọ̀kan nínú àwọn ọlọ́run tó àwọn oníṣúbí ni wọ́n lọ bẹ̀rẹ̀ sẹ́yìn báwọn ilé lọ wọ́n rán yòókù gbogbo ọ̀rọ̀ ṣúbí àwọn sá fi kọ́ ọlọ́run lọ́rùn torí pé àwọn rí mọ́lẹ̀ kan bẹ̀ ní gbogbo òrùfù alifawatu suwari yẹn tí ń lọ bí 24 kọ́ gbogbo ẹ̀ ní alif lam mim kíkọ́ káyé ṣe gbogbo ẹ̀ lọ bí 24 pátápátá ó ní táwọn ní tún fi bí ṣe ìmọ̀lẹ̀ mẹ́lára rẹ̀ sọ́ọ̀d bó ti máa ń fún ní ìṣòwò ìṣòwò làgbàbì tí nǹkan kan bá ń lórí bá ń fọyàn wà tẹ́lá ti bismillahir rahmanir rahim sọ́ọ̀d sagbari ọmọ náà kankan wáyé sọ́ọ̀d ẹ máa bí pé ṣe ń lọlẹ̀ ó sì máa sọ pé lọlẹ̀ bó ní rí ṣe ń lọlẹ̀ ṣe ń lọ mọ́kí ọ̀lọ́ ṣe ń lọ sọ inú rírun tí bá ń pè ọba tó sí ọwọ́ ìṣẹ̀lẹ̀ àmàlẹ̀ resort máa bọ́kọ̀ ọ̀kẹ́kẹ́ pẹ̀lú ìmánì tó lágbá ọba ti fi ìmánì bóyá yóò lọ báyà pọ̀ lọ kò ní lọ. sọ́ọ̀t ìṣẹ̀lẹ̀ àmàlẹ̀ resort ní nǹkan bá ń ta wà tó káàkiri láwà bí ní tami wọ́n máa tòjú orin ní kí n tami kò yé mi kó tó lọ bì kankan. ìṣẹ̀lẹ̀ àmàlẹ̀ resort bọ́ bá fi ràmẹ́ ìràwé sí dédé bọ́ bá fi lórí bísmìláì sọ́ọ̀d pàápàá wá jẹ́ ajásà sí tọ́wọ́ ẹ̀páhùn ni yóò sinmi ọ́ àlọ́ ogun lò sí tọ́ ẹ̀páhùn tọ́ ẹ̀páhùn sí ẹ̀kan náà ní kò rẹ̀ bísmìláì ta'ala sọ́ọ̀d الذين كفروا بعزة وشقاق. àwọn àkọ́ni tafsiri àwọn tó wá gbé lọ́gbọ̀n mí ma'ani mukhtalifa láti sọ pé irú àwọn gbólógbó àwọn àdáyà tí mẹ́rin mutashabihatu kí kálukú lè lo brain ẹ̀. àwọn àbọ̀dọ̀ sí ìmọ̀ wa ní kíni. Waqala Shawkani wá dáhùn. waqad tuliba bi ma'na sọ́ọ̀d. ìtumọ̀ rẹ̀ pọ̀. Faqala Dahhaku àbágbà ni. ma'nahu aládìsí ni oníṣẹ̀ríà ni kì í sọ̀tọ̀ kú sọ̀ kí ló wí. ma'nahu sadaqallah. ìtumọ̀ sọ́ọ̀dẹ̀ kí wọ́n sọ̀ tiẹ̀ ni. ìtumọ̀ rẹ̀ ni pé sadaqa Allahu rasulahu wa sadaqa Muhammadu risalata rabbihi fi risalati rabbihi sallallahu alaihi wa sallam. ó lò ó fọ́lọ̀ fún ló bá nàbí. sadaqa Allahu rasulahu ọlọ́run jẹ́rìí òjíṣẹ́ pé kò kúrọ̀. wa sadaqa rasulu òjíṣẹ́ náà sòdodo fi risalati rabbihi sọ́ọ̀dẹ̀. Bóòdì tí lọ́dọ̀ sí. Waqala Sa'id ibn Jubayr. Láyé ọmọ Jubayr àfáàgbà ni aládìsí ló ń sẹ̀rí àní. Wa bahrun yuhillahu bil mawta. Òun ní búrò kan ní jẹ́rẹ̀. Odò ńláńlá kan ni. Tọ́yẹ pé ní Al-Qiyama. Ibẹ̀ ni Ọlọ́run, omi ibẹ̀ ni Ọlọ́run náà màláíkà lọ fún asáfẹ́fà lórí òkú ọmọ yìí. Wa qala Muhammad ibn Ka'ab. Huwa miftahu ismillah. Miftahu Makkah.
radiyallahu ta'ala anhu ajma'in. Òun ní kọ́kọ́rọ́ ni kọ́kọ́rọ́ orúkọ Ọlọ́run ni. Ọ̀gá mẹ́rin làwọn tí wọ́n díẹ̀ kú ní báyìí wọ́n jẹ́ kó kọ́ lọ́wọ́ sí kú bẹ́ẹ̀. Tí ẹ̀sìn bá ká àwọn akínúla tó gbàwẹ̀ bẹ́ẹ̀ kú tó sì ṣe ẹ̀rẹ́gbọ́ wọn mọ̀ pé àwọn èdè kan ẹ̀rọ ìdáǹkọ̀lá ni wọ́n fi dáńpẹ̀ nígbẹ́ ni sáà ọkọ̀ mẹ́ tó bẹ̀rẹ̀ yí pé kọ̀ọ̀kan. Torí pé nínú ìjẹ́ ti mú kàlùkùránì wá nínú ẹ̀ náà wọ́n ti mú fún báíbùlù ti Mùsá wọ́n mú fún báíbùlù ti Jésù. Kìtáàbù kan ni odidi kìtáàbù kan ni lọ́dọ̀ Ọlọ́run tó ń bẹ lọ́wọ́ ìmọ̀ àfòsì ara àti kọ̀ọ̀kan ara àti méjì méjì jẹ́ pípẹ́ ọba ti pe gbólóhùn kan yóò sì dáhùn. Òdì rẹ̀ náà ń bẹ lọ́dọ̀ àwọn dúdú. Òdì rẹ̀ náà ń bẹ lọ́dọ̀ àwọn dúdú. Ìdáni náà ní tìlà tiẹ̀. Àwọn ọmọ bá àkọ́bá kò bí á lè máa júwe fún yín. Àmọ́ gbọ́nrín kò ní jù bẹ́ẹ̀ náà. Ìgbẹ́ tí wọ́n fẹ́ sì ṣe. Kókókó ó sì lè kọ́ ìgbẹ́ sì bí ó sì ṣe. Háì wọ́n sì máa lọ. Ìgbẹ́ tí wọ́n fi sì ṣe. Ohun tẹ́pù lóhùn. Ohun yìí Sètáànì ló daṣọ burú nígbà tó fẹ́ dàrú mọ́ àwọn èèyàn lójú bó tọ́lọ́run ló ní ọwọ́ adaṣọ burú yóò sọ ní tiẹ̀ ìyàwó agbóòtì lọ́dọ̀ àwọn tó fẹ́ dìbò kó lórí ọ̀rọ̀ náà. Abẹ́rẹ́ báyìí wíjì ẹ̀bẹ̀. Ohun yìí ṣẹ̀tọ́ ló daṣọ burú lójú tá a bá ní kókókó yànìlá rọ́fà ní tí eléyìí ṣẹ̀tọ́ ló ṣe bẹ́ẹ̀ ó ṣe lẹ́sọ̀ ni tá a bá ní káàkáà òun ti pàtà ń dún ó ti bá ṣe lẹ́sọ̀ ni tá a bá ní wo òun náà làgbó pọ̀ àkọ́ ìṣe lẹ́sọ̀ ni. Gbogbo kan ló nídìí nǹkan lẹ́lẹ́kọ̀ọ́ tó yẹ kó tá a bá gbọ́ káfíńbẹ̀rẹ̀ Ọlọ́run sọ táwa náà bá gbọ́ káfíńbẹ̀rẹ̀ Ọlọ́run gbọ́. Èyí táwọn yóò sọ pé Ifá àti Kùránì ọ̀kan náà ó láwọn kan ti sọ̀sọ̀kúsọ̀ lálẹ́ o. Rárá tọ́lọ́run ni wọ́n dá sọ́bò ní àwọn ọmọ ti lọ́dọ̀ wọn àfẹ́mọ́ tọ́lọ́run náà ti tó àwa. Ẹ̀sẹ̀ ti dá sọ́bò náà ẹ máa gbé lọ nǹkan kù lọ́dọ̀ ọba tó ní. Ẹ bá wọn rí wọn nínú lásọ yìí sùn tí ó sì yẹn bí ọ̀gá wá kí bẹ́ẹ̀ tó owó níní bẹ́ẹ̀ tó ọmọ bíbí bẹ́ẹ̀ tó ládé ní bẹ́ẹ̀ ti ṣẹ́gun ọ̀tá ní ń bẹ Àlùkùránì ọbẹ̀ ní ìyé látàn. Ọbẹ̀ ní àwọn ìlàtàn. Àbùkù tán sì ní. Àbùkù tán sì ní. Bẹ́ẹ̀ tó bá nígbàgbọ́ sí. Bẹ́ẹ̀ tó bá nígbàgbọ́ sí. صادق الوعد صانع المصنوعات. Wọ́n bẹ̀rẹ̀ sí ibi sọ́dí ní tú gbogbo orúkọ Ọlọ́run tí ń bẹ́nu Asma'ullahi al-Husna. Inú ẹ̀ ní kí ni Sadiqul Wa'd sọ́dí lọ́bẹ̀rẹ̀. صانع المصنوعات. Àti ìṣe gbogbo nǹkan sọ́dí lọ́bẹ̀rẹ̀. صبور على ذنوب عباده. Oríṣiríṣi Ọlọ́run lórí ẹrú sọ́dí lọ́bẹ̀rẹ̀. الصمد لهوائج عباده. Ọba tó rẹ́dì láti gbọ́ gbogbo bùkátà sọ́dí lọ́bẹ̀rẹ̀ والقرآن ذي الذكر. بل الذين كفروا في عزة وشقاق. كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تهين وأجيبوا
حسبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب جعل آلهة إلها واحدا إن هذا لشيء عجاب فانطلق الملأ منهم أن امشوا أدبروا على آلهتكم إن هذا لشيء يراد سمعنا بهذا في هذا ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا الله أعلم بمراده به nígbà tó àwọn àwọn akójáde ní ó fún ẹ̀ sinmi fún ẹ̀gbọ́ ẹ̀yà fèrè aṣọ pọ́lọ̀ lọ́mọ tó mìíní lọ́rọ̀. Tábà ti ní YS Y omi ní kí ni lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ tiẹ̀ nù ó lè jẹ́ yín tèmi. Lọ́dọ̀ tí ní kí ẹ ọ̀tọ́tọ́ àbẹ̀ ó ti lè jẹ́ yàyà. Ó lè jẹ́ Yúsáwù. Ó lè jẹ́ Yẹ̀kínní. Èyí ti ṣẹlẹ̀ àbọ̀ oníjà nínú wa ní ẹ̀mọ́ ìtẹ̀kẹ́ àjà mọ́ ara. Ẹjẹ́ àkọ́kọ́lọ̀ ń dúró ajá òkè àwọn yóò bá wa. Al-Qur'ani yìí wá sí afẹ́ kó ṣe àfisàwádà. Kọ́mọ jẹ́ àlàyé kó sì máa jẹ́ yìnyín. فللذين كفروا بعزة وشقاق Nígbà bá ti ń ká Al-Qur'ani jẹ́ tí àwọn aláìmoore, àwọn alágídí èèyàn ní ìzẹ́tìn kí sì làwọn ọmọ gbéraga. Wọ́n láwọn ti Qur'ani lọ, wọ́n sì kọ̀ pé ó sì máa dáùt. Ẹni ọmọ ọmọ rẹ̀ láyé nínú ẹ̀ ní Jamiu kan ti kíwé, gbogbo rẹ̀ Jamiu tó ní Qur'ani. Abẹ́rẹ́ wọ́n pín bẹ ní kìtìrì bẹ ní ìsìn. Ọmọ ń kásì ní bá ọmọ tí ó alábùsí alámọ̀kọ́. Abẹ́rẹ́ báyìí ní tòsí ojú wa ní ìyí dáàkọ́ tó tó àkíláàsì náà kọ lórí ní tẹ́tọ́ àdáàbò náà máa sáré náà máa bẹ láyé wọ́n pọ̀ kí wù. Àwọn sọ̀rọ̀ àdáàbò ní sọ̀rọ̀ àbí ọlọ́run wa ní kò sá dáàbò láyé àbí kò tó ti fẹ́ tó kan ọ́jì yẹ. Àwọn òsì láyé lásán nù. Ọlọ́run bá bẹ́rẹ̀ nù kọjọ́ ọmọ báwọn. Ó rí sẹ́yìn ìkan díẹ̀ gbà lọ́wọ́ àwọn tẹ́lẹ̀ máa ń so. Àwọn máa ń so rẹ̀ wá dà ní sùn. Tí ọmọ á jẹ́ pé ìtẹ̀hádùn àpanupọ̀ gbogbo àwọn ẹni ọlọ́run tẹ̀sí yìí àti gbogbo àwọn abẹ́ ìkó gbogbo àpálẹ̀ Yorùbá. Ẹ lọ pé ó lè bá pẹ́ lọ́gbà kẹjẹ. Lọ́lá Kùránì ló ní kíni, àwọn àpẹẹrẹ ti wọ́n yìí rẹ̀ gbọ́. Lọ́lá Kùránì ní sọ̀rọ̀ ọlọ́run wọn kọ́ ní lẹ́yìn àdáni wọn kọ́ lẹ́nu ọgbọ́n tọ́jọ́ ọmọ Mùsùlùmí. Ìjà ní àsìkí tẹ́lẹ̀ má. Mọ̀ṣẹ́ ìwúrẹ̀ kan bẹ̀rẹ̀ náà àwọ̀ ẹ́ lọ́nà kòkò àbí ẹnu kòkò lẹ́nu. Kòkò bẹ́ẹ̀ ni. Ní sáàjì bí tí wọ́n tọ́lá gbé wà tí wọ́n tọ́lá sọ́lá ìṣọ́lá wúrà kan wọn. Kòkò kan bẹ́ẹ̀ tó sì jẹ́ àwọn kẹta ọmọ rí láàrin méjì àbá nínú. Láàrin àwọn àbá dúdú ní èsù ló yà lò. Báríkà tí wọ́n ti ọ̀bá ìlú. Nítòsí ọjọ́ yìí náà ti gbẹ̀gbáàdì nígbà tí gbẹ̀gbáàdì. Tẹ́lẹ̀ náà. Wọ́n ní mẹ́ta kíláàsì tẹ́lẹ̀ náà ni. Lọ́tọ̀ wá dà nínú yọ́dà yẹ́rú. Ọjọ́ mẹ́ta nínú ló mẹ́ta yẹ́rú. Wọ́n ṣàbà aláṣẹ ìṣàbà rẹ̀. Ẹni bá dàgbà lórí ìgbàsá yóò lè wúlé rí ẹ̀. Ọmọ ìṣàbà rẹ̀ ìmáta rẹ̀. Ẹni bá tọ́ àtàgbà aláṣẹ ìmáta rẹ̀. Ẹni bá tẹ ewu lórí ìwà kan, ìwà tí ó pa náà nù. Káma máa ta aláṣẹ yìí. Bó ìsàlẹ̀ yìí. Èyí àwọn gbèdìdè. Ọmọ bó ìsàlẹ̀ àṣẹ yìí. Ó sì balẹ̀. Wọ́n ṣe ti kòrò fún jọ́nà lórí bẹ́ẹ̀ ọmọ ogún sí wá láṣẹ jù sí ààrẹ. Nígbà bá ṣèṣì òyìn lélé ní ọ́fì sọ́rẹ́lẹ̀sẹ̀ jọ kìíyàmà.
ohun tí wọ́n bá fi kékeré ṣe ni ó dàgbà lé lórí, ohun tí wọ́n bá dàgbà lé lórí ni ó gbàdàgbà, ohun tó bá gbàdàgbà òun náà ni ó bá kú, ohun tó bá bá kú òun náà ló gbèdìdé lórí, ohun tó bá gbèdìdé lé lórí òun náà ló fi ṣèdágbé, ohun tó bá fi ṣèdágbé òun náà ló jẹ́ ìyà lé lórí. Àwọn ọmọ ìyá kìbìrì tó yá kìbìrì tẹ́ bá ti ń gbọ́ Kùránì tẹ́ ń lọ wá sí tẹ́ ń bẹ ní kíláàsì tẹ́ máa ń kọ́ ọlọ́rọ̀ ànábì fi ìzà tí wọ́n máa wá wú. Ìzà kí ẹ máa pọ́n rẹ̀ lé kó gírí máa káyà ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ tó ní gírí máa káyì ní Haúsá pè ní káyì ẹ̀pá rẹ̀ lé kó fún rẹ̀ lọ́wọ́ kó gírí máa kó fún rẹ̀ ní kó gírí máa káyà rẹ̀ ọmọlúwàbí ń jẹ káyì. Wọ́n tẹ̀sí ní ìrìn ànẹ́lẹ̀ ìmáàní. Wọ́n ṣe kọ́ọ̀kìn ẹ̀ nípa wọn sọ̀rọ̀ fún wọn níbi ìlú bẹ́ẹ̀ bá kó tán wọ́n yìn gẹ̀ kọ́lá kó tó di lẹ́nu wọ́n sáré bí wọ́n di wàhálà ọ̀gá tó pọ̀ ní ẹ̀ ti ṣe sáà nábì náà àwọn kan sì gbà wọ́n gbọ́dọ̀ lè kú sí ọlọ́mọ àwọn kan sì yin ọ̀rọ̀ rẹ yin rẹ lójú rẹ wọ́n ti yin lẹ́yìn rẹ bí ẹ ti yin rẹ bí ẹ ti yin rẹ àfi ìzà tí wọ́n jọra wọn ló wọ́n sì ta kí wọn ò sì bìrì wọn èé ní ìgbàgbọ́ mo ti rí nìyẹn láti láéláé. Káwọn àlọ́kìnà mi tọ́bùlẹ̀ mi tọ́bìlì àìrùmọ́tún mi náà lọ́mọ mẹ́lmáàdíà. àìrùmọ́tún mi náà lọ́mọ mẹ́lmáàdíà. Ọlọ́run ní mẹ́lẹ́mẹ́lẹ́ ní àdákínà mi tọ́bùlẹ̀ mi kọ́rí ni. Bẹ́ẹ̀ ni àwọn tá a ti parẹ́ nínú àwọn generation kọ́rí ní sẹ́ńtúrì ní jẹ́rẹ́. Àwọn tó ṣe lè wá tu lóríṣiríṣi àwọn kan ní kọ́rí ní láti 20 years ni 20 years kọ́rí lọ́dọ̀ tàwọn àwọn kan ní kọ́rí ní 30 years century kan àwọn kan ní kọ́rí ní 40 years ni àwọn kan ní kọ́rí ní 50 years 60 years 70 years wọ́n kálukú ń pè tí wọ́n àmọ́ àwọn tó wá dúró lórí ká 20 years kéré láti kéré wọ́n ẹ̀já dúró lórí 100 years kábi ṣe century kan àwọn akẹ́lẹ́ ààyè náà kọ́ 120 ní nítorí pé ọjọ́ tọ́lọ̀ ń fọ́mà nábì Ádámà tí ó lò láyé ipe tí nǹkan kan ọ̀bá darí ẹ̀mí ẹ̀ o tí ó sì ṣe rẹ̀ léṣe kú ṣe o tó ṣe rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká wà ní 100 wọ́n máa fèrè sí 120 èyí tó bá lé bá ọlọ́run èyí tó bá dí sí ọlọ́run ààrí ìdájú pé alágbẹ́dá lọ parí àkòrí yẹ kó tí kò ní sí lágbẹ́dá wọn parí kò tí yẹ kó tí kò ní sí láwọn láàmà tí kí ṣe gbogbo alágbẹ́dọ̀ lọ 100 àwọn kan sọ bẹ́ẹ̀ ìké àwọn ẹ̀ka lè lọ 100 tí ọba sí ti ń pa wá bí oúnjẹ tí ọba sí ti ń pa wá bí ìṣẹ̀lẹ̀ ayé tí ọba sí ti ń pa wá bí ìrònú tí ọba sí ti ń pa wá bí wàhálà àwọn akẹ́kọ̀ọ́ ti lò bẹ́ẹ̀ nílò tán àlejò àwọn èèyàn ààrí wọn jà níyàn àwọn akẹ́kọ̀ọ́ ti lò bẹ́ẹ̀ ní ìpẹ́bẹ̀ ọgọ́rùn ọdún ọmọ kéékèèké sábà kú báwọn kọ́lá pátá náà wọn kéékèèké àìsábà gbọ́ kú ọmọ kéékèèké kọ́ wá di òrìrìn bí ẹni ń kú bí ajẹ yìí ní sùn àwọn èèyàn máa pẹ́ ó tó kú orílẹ̀ àwọn èèyàn máa sábà túbọ̀ lókè lọ́hùn nítorí pé ọ̀pọ̀ ikú wá dilẹ̀ ní sílé ibi tẹ́lẹ̀ kan ọ̀fẹ́ sùn fún wọn orí níwá ilẹ̀ tẹ́lẹ̀ gbogbo nǹkan tí mú agbádùn ayé tá a fẹ́ fáyì sí àwọn náà lè ń pa wá lọ bí fáànù ti dá ń pààyàn bí èsì ti dá ń pààyàn tó bá tutù tó bá kó sí ọlágbárí ọbẹ̀rẹ̀ ọ̀fìnkínú lè mú ẹ̀dá kí á yóò fà lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní èsì bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe ń torí ká bàbá kú ni ìrìn náà bàbá rìn jọ ohun àgbo tí wọ́n mú wàhálà tí wọ́n ṣe jẹ́ mi wọ́n gùn á ti yọlé nísìn tẹ́ bá gba ìlúmí láyà wá lùkúlùkú ń bẹ lára rẹ̀ yóò sọ dára kí á máa lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ bá ti gbẹ́lu tó bá tẹ́ bá kígbe dáadáa lẹ́nu máa fi wọ́n rùn ilẹ̀ lómi ó sì dákú ní dé nítorí kékeré ni ẹ̀mí ẹ̀ ti fúyẹ́ ní ìfẹ́lẹ́ táà lè jà wọ́n níyàn ní pé 100 years ní ààlá
láìpọ̀ máa ìdí èèyàn ìkẹ̀kẹ́ ní àrádà ẹ̀ nínú àmàṣe ọlọ́run. Àwọn tó wá ní sẹ́ńtúrì kan kágbé sí 100 years àwọn ni wọ́n wá pọ̀ jù. Àwọn ní 25 pé àwọn 25 náà níbẹ̀ ni àwọn 20 years níbẹ̀ ni kágbé 20 years kalẹ̀ àbí 25 kalẹ̀ pé ọmọ ti lè sọ́nú níjọba lílé bá pé wọ́n wà ní kọ́sísà tó ní kọ́sísà wa ọmọ 25 years 20 years wọ́n ti jáde gọ́ọ̀mẹ̀ntì jẹ́ sẹ́kẹ́ndírì tí ọba nígbà tó wọ́n lè ṣe gọ́ọ̀mẹ̀ntì wọ́n lè ṣe pẹ́sẹ́ ní ìṣèjọba sí wọ́n yàgbé wọn kù díẹ̀ díẹ̀ káàtó. Àwọn gbà pé ẹja ṣe bẹ́ẹ̀ nítorí alẹ́ àwọn ànábì tó lọ gbé dìde ní 20 tó sì ní ìgbàsí bí yàrá ní Ìsá. Ànábì tó wà 30 ń bẹ yàrá kọ́ 30. Ànábì tó wà 40 ń bẹ Ànábì Muhammad 40 ó sì lo 63 kò wọ 70 ṣé ìdí tó lòun sí kò sí délé kọ́ńtì kan sẹ́ńtúrì kan 63 tó lòun ó ṣe déédéé sẹ́ńtúrì kan ọ̀rùn kan tí kùrúnù yìí ń lò jẹjẹ ká tó lo kùrúnù lábẹ́ kọ́rùnù kan tí lára kọ́rùnù kan tàbí ní Abubakar ní Umar bin Usman torí mẹ́sẹ̀jì ẹ̀ náà ni látara bẹ́ẹ̀ a lè tapọ̀ àwọn tó pè ní 50 60 àmọ́ bí tẹ́nu jòmùhúrì dúró sí níbi kí á máa pè ní sẹ́ńtúrì kan 100 years. Bí ẹ bá sì pẹ́ láyé tó bá pẹ́ láyé tó bá lọ 50 years tó bá lo ìmọ̀ tó lo ẹ̀kọ́ tó lo ayé dáadáa tó lásìkò dáadáa tó bá pẹ́ 50 àdé ti gbàgbé ọjà sí pé ó lo òun fúnra rẹ̀ lo 50 iṣẹ́ rẹ̀ yóò kú lo 50 yóò kú kú. Mo ti jẹ́ nù. كما أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تحين مناص. من قرن تقول القرن أو كان في سنتوري. من قرن أو يجسد أو بسوبا أو رسول تاتيو أكران يوصلو يومي age mate school mate classmate course mate gbogbo mate làwọn kan tún ti kọ́ọ̀nù níbi ọ̀rẹ́ ẹ̀ ní ó lè jù mí lọ́jọ́ rí bàbá mahmoud nìsí wọ́n lè gbọ́n bí àwọn fẹ́fẹ́ bí ẹjọ́ bí wa àmọ́ kọ́ọ̀nù kan náà ni wọ́n. Bọ́ọ̀dẹ́jì ń bẹ, gẹ́gẹ́jì ń bẹ, gẹ́gẹ́jì ń bẹ, gẹ́gẹ́jì ń bẹ. Bẹ́ẹ̀ náà ìwúrí ní ó ti di ìmọ̀kùn ìdàlọ́ náà. Bàbá ní sinmi ti dòkó yìí, wọ́n ráwọn àgbàlagbà ẹgbẹ́ wọn lẹ̀ tí wọ́n bá sí. Bàbá ní yóò kìí sí ìgbà tó mọ́ ọdún bẹ́ẹ̀ sí. Bíjì lọ́rùn. Àgbàlagbà tí ò bá fẹ́ kú bọ̀rọ̀ ọwọ́ wọn kékeré tó nílà ká inú bá sí. Wọ́n ti yanjú ẹ̀ o, àwọn kékeré tó ṣe kí ni? Wọ́n sì fẹ́ ọmọ kékeré lóbìnrin. Wọ́n sì fẹ́ ọmọ kékeré Bíbàdíjá tó kàlẹ̀ ọ̀hún. Àdíjá bí sàgbọ́ ọkọ̀ ẹ̀. Àlàdíjá bí sàgbọ́ ọkọ̀ ẹ̀. Bíjà ló bẹ̀ Mùhàmmad. Nígbàtí lóòótọ́, wọ́n á ṣẹ̀jà àwọn ọmọge mi. Àjẹ́jẹ́ àwọn ọmọdé mi. Haúsá bẹ̀rẹ̀ nù wọn. Haúsá bẹ̀rẹ̀ ọ̀wẹ́. Àìsà bẹ̀rẹ̀. Àìsà bẹ̀rẹ̀. Bí èèyàn máa ń kọ́ ọmọ kéékèèké sọ̀rẹ́, bírèèni tuntun ní mẹ́lá rẹ̀. Ní ọba ń bọ́ ọmọ kéékèèké sọ̀rẹ́, bírèèni tuntun ló máa ní. Ọkọ̀ àti ọ̀dọ́mọdébọ̀ púpọ̀. Wà ní ọya èèyàn ọmọ kéékèèké wẹ́yẹ́ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀dákẹ́ ẹjọ́ àwọn ọmọ ìyóso sí. Wọ́n mọ tí ń lọ ń tà. Ẹ̀sọ̀ kọ̀ṣẹ́ gbọ́ tí wọ́n sọ. Sẹ́yìn náà yín nísì. Wọ́n àtàdàgbà máa ń sọ tí mẹ́nu òwe. Kí bí kí n sọ tí mẹ́nu òwe. Amadu ẹ̀sìn ní obìnrin ọlọ́mọ́sàkẹ́ tí mẹ́nu òwe. Wọ́n á ní àwọn náà sọ sí. Sẹ́yìn gbọ́dọ̀ wò dá wà náà lẹ́fẹ̀ẹ́ yàgbẹ́rẹ́. Nígbà tí wọ́n sọ ní sísẹ́ ojú wọn gùn. Wọ́n wulẹ̀ kéré lọ́jọ́ orí ni. Tí ń jẹ́ pọ́ ọmọ kékeré tó bá ti wọnú 50 years àgbàlagbà wọ́n ti di age mate.
torí pé wọ́n jọ ń ṣe ni wọ́n jọ ń ṣe ni ó ti yàtọ̀ fún pé wọ́n jọ jẹ́ 50 wọ́n jọ jẹ́ 100 wọ́n jọ jẹ́ 70 ní tágbàlagbà bá ń ṣe tí ọ̀rọ̀ ọmọ kékeré yọ ọ́ lẹ̀ èjì méjì ẹ̀ èjì méjì ni. Òun tágbàlagbà bá ń ṣe tí ọ̀rọ̀ ọmọ kékeré yọ lẹ̀ èjì méjì ni nítorí ó jọ máa rọra ọlọ́wọ́ ni wọ́n lọ́wọ́ ọmọdé ò tó pẹ́pẹ́ àgbàlagbà náà wọ́n fi gbè. ọ̀dà òmìnira ẹ̀yìn ṣe tàbí tí o. Kéde tàbí tí o. àkèsè náà fi sọ pé ọmọ kékeré tó bá ní yóò fàgbàlagbà ẹ̀ ń sinmi àgbàlagbà náà ma gbádùn pé alhamdulillah tí ìtì ìkú tún orí mú yìí bá ṣe tọ́bá fẹ́rẹ̀ bàbá ẹjá lọ bàbá àwọn ẹjá lọ bàbá yọ bàtà pọ́n ẹbà máa lè lè bá ní máa bọ̀rọ̀bọ̀rọ̀ torí pé nù rẹ̀ ń kò pé wọn ráwọn èèyàn rí bàbá ṣe tí ọ̀bá ráwọn kéèké bá ṣe yé nígbè kú àgbàlagbà bá rọ́mọ kékeré bá ṣe kò ní. eléyìí àgbàlagbà tọ̀wọ́n àgbàlagbà wọ́n jọ ọ̀rọ̀ jùmọ̀ ara wọn sábà pé òfin àlàpà tí mo ra wọn ọ̀kan yóò ṣubú. òjì àlàpà bọ́ bá jọ wọ́n wọn ọ̀kan yóò ṣubú méjèèjì àbọ̀ ọ̀run náà rẹ̀ bàbá. àwọn náà pé èyí ọ̀dà àwọn náà pé àwọn ẹ̀dá kan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àtẹ̀kẹ́ ní ọ̀gbádùn mi. sọ̀rọ̀ ìjọba kò kú mọ̀rọ̀ ẹ̀wọ̀n náà wọ́n ti bàbá mi ti sẹ́nà. Kìí ṣe tèé mú wa. Kìí ṣe tèé mú o. Aláìnára wo dúwájú ọmọ kékeré bí bọ̀tán náà ó ti gbé. Orí àwọn vitamin náà sí máa ń taná lójú èèyàn kò sí rẹ̀. Àwọn vitamin náà sí máa ń taná lójú èèyàn kò sí rẹ̀ mọ́. Ẹ bá wáyé wọn ló yẹ kó ní òkú ẹ láti wọ wájú ẹ̀. Ẹ bá wọ́n tó lọ kó ní òkú ẹ wájú ẹ̀ ní ẹ̀wò. Ẹ̀wẹ̀ bẹ́ẹ̀. Ọmọ sunmi bí ẹgbẹ́ àtúnṣe fún mi para ẹ̀kọ́ máa dàbí ẹgbẹ́ sunmi oje nù tẹ́ńpẹ̀ ní oje ìbẹ̀lẹ̀ bí ọba sóje lára jùmọ̀ ọgbẹ̀nù. Bí ọba sóje lára jùmọ̀ ọgbẹ̀nì tẹ́tẹ̀ ní ọba tí ì rọ́tọ́rọ́tọ́. Yóò rọ́tọ́rọ́tọ́ ló sọ̀rọ̀ sọ̀rọ̀ àná. Àmọ́ kọ́ máa dán bẹ́ẹ̀kẹ́ rẹ̀ ti ń dáhùn. Ṣé máa dàbẹ́ pé àbọ̀kẹ́ àbẹ́ kéèyàn máa wo rẹ̀ èèyàn níbẹ̀. Wọ́n bá ti wo gíláàsì tó bá di pé kọ̀ dán lọ́kùnrin sùn. Lọ́pàrọ̀ rẹ̀. Kí ọ lọ́pàrọ̀ rẹ̀? Lọ́pàrọ̀ rẹ̀. Lọ́pàrọ̀ rẹ̀. Kọ́lù rẹ̀ lọ́pàrọ̀ rẹ̀. Ọgbọ́dá bá sọ pé ànílmọ́rẹ́ ilẹ̀ àtẹ̀sán. Látara kọ́rí ní dáa nítorí pé Kùránì ṣe díkìrù ni ẹ̀kọ́ ni tá a bá tú lọ ní ṣẹ̀ríà a tún gbọ́dọ̀ tú lọ lẹ́kọ̀ọ́ ayé ẹ̀kọ́ mẹ́rin lágbọ́dọ̀ kọ́ lé kéwú ẹ̀kọ́ ọmọ. Ẹ̀kọ́ mẹ́rin lágbọ́dọ̀ kọ́ lé kéwú ẹ̀kọ́ ọmọ. Ẹ̀kọ́ ẹ̀sìn. Ẹ̀kọ́ ẹ̀sìn. Ẹ̀kọ́ ìwà. Ẹ̀kọ́ ìwà. Ẹ̀kọ́ ìgbésí ayé. Ẹ̀kọ́ ìgbésí ayé. الكلام القرآن الكريم هدي الله إما الله للحياة تسن للدين والدنيا آيات تسن èyí tí máa gbóyàn ọ̀rẹ́ a máa gbóyàn jàmọ́ ọkọ a máa gbó obìnrin a máa gbó ọkọ ṣùgbọ́n méjì bá jọra wọn lẹ́jẹ̀ tán jọra wọn níwà tán jọra wọn nílàkàì tán jọra wọn lẹ́sìn wọn àgbó bọ̀rọ̀bọ̀rọ̀ kí ni mọ́mí ń gbé fún dáàdì jẹ lẹ́mọ̀ wa ẹ́sì gbóògùn ní kàí sóògùn àwọn sùúrùtù àkàrán ìjọsepọ̀ òun ní ní kọ́rínú nínú lọ́gà àràbíà a máa jẹ́ sẹ́ńtúrì nínú lọ́gà àràbíà a máa jẹ́ ọ̀rẹ́ alábàáṣe nínú lọ́gà àràbíà a máa jẹ́ ìwo màálù tọ́wá jẹ́ ti sẹ́ńtúrì ní àkàrà tọ́wá jẹ́ ti sẹ́ńtúrì ní kòrún ní kúrọ́nà rẹ̀ tọ́wá jẹ́ ti ọ̀rẹ́ ní àkàrà ní kúrọ́nà rẹ̀ tọ́wá jẹ́ ti ìwo màálù ní kí ni rí kìrọ́ọ̀nù ayọ̀ kìrọ́ọ̀nù ní ìwo màálù
bẹ́ẹ̀ lọ́wọ́ àti kẹnu lóga mi tó tó yẹ pé tí ọba mọ lóga dáadáa kó lè tún kúrò láti. ọ̀rọ̀ pé wọ́n á kó ìbò wọ́n á máa tu ọ̀fẹ́ mọ́nìjì ẹ̀ ọ̀rọ̀ lè tí owó ìgbàdá ni òṣùlù lóga ọwọ́ àánú olóòótọ́ sí o. nísìnyí ọ̀gá pé kọ́rí ní làǹgbé kiri o ọlọ́run wá sọ pé kí ni ó ní àdínlọ́yìn ọmọ nìyẹn látàsí àìmọ̀kùnrin béèrè pé kí ló kọ rẹ kí ni wà rẹ bó wọ́n ti dé ọ wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ tó bá ti rí àbùsírí kọ̀ yìí náà sáwọ ọ̀rẹ́ rẹ tó tẹ̀lé àbùsírí kọ̀ yìí náà wòyàwó ẹ̀ lágbájá olówó ni àbí ìṣolówó ẹ̀ wòyàwó ẹ̀ lágbájá ahun ni àbọ́lọ́rẹ̀ ẹ̀ka ti wòyàwó ẹ̀ ẹ̀ sì wọ́ ọmọ rẹ̀ ẹ̀ wo bàbá rẹ̀ ẹ̀ wo ìyá rẹ̀ àwọn alájọgbé rẹ̀ àwọn àkàrànù ilẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ bá wọn ní bọ́lọ́rẹ̀ bí ó lè ó sùúrù ní wágánigẹ̀ni bíkìnì ní ẹ ti wà nígbà wọlé ẹsẹ̀ bí èrè yóò bínú pé ẹ bẹ̀rẹ̀ wà mí lọ́wọ́ mi ẹ má bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ wọ àwọn ẹ̀gbọ́n ìwà kúrò ẹ wọ àwọn ọ̀rẹ́. wọ́n kó lọ kọ̀rí mi. gbogbo ẹ tí bá tẹ́nìkan rìn tí bá ṣe. bíi mo kọ́ láti ẹ̀kẹ́ tẹ̀lé. ẹ bá wà rẹ̀ lọ́wọ́ ẹ bá yà sá rẹ̀ ní ẹ bá lọ́wọ́. wàyí ká lẹ́yìn sáré ìfọ̀jà ní bùsùn àtà. ọwọ́ ti yàtọ̀ sí ti ẹni tí ẹ ọ̀dá ti jìnà sí. wàyí ká nàlá bàrẹ̀ bàbá rẹ̀ yóò dá tẹ̀lé. ó yẹ kí ẹrẹ ní kọ́ rí ní òun máa bá lò. àwọn akẹ́kọ̀ọ́ ló láká ìjìnlẹ̀ kan àwọn oníṣòfì àwọn oní ilmọ̀lùkẹ́rẹ́ àṣà àwọn ní kọ́rínù zílù kọ́rínù rẹ tó súnmọ́ jù tí ò ní yà ògìgì rẹ ẹ wo ògìgì rẹ òun ni sípírìtì rẹ kọ́rínù rẹ òun lọ́rẹ́ rẹ sáńsà. sípírìtì rẹ ni kọ́rínù rẹ òun lọ́rẹ́ rẹ. àlàbí àtàbí tí wọ́n sọ rẹ ẹ lè jà níjọ kan àmọ́ pẹ̀lú ògìgì rẹ ẹ̀ níjà ọ̀hún ẹ̀ níjà kọ́ bá dùkú yóò dùkú kọ́ bá dé ní oòrùn ìwọ́dà àti dúró ògìgì rẹ̀ ó ti ọ̀ bó lè kò ní lọ bó kò ní dáhùn bó dùn kò ní dáhùn yóò dùn ó ti ẹ̀ kó làwọn bá ń lu ẹ̀wọ̀n náà máa dùn ọ padà torí wọ́n kí nínú òun náà máa gbé ọmọ bẹ́ẹ̀ bọ́ bẹ̀rẹ̀ yọ bẹ̀rẹ̀ bọ́ nà lóyún náà àwọn onímọ̀ ìjìnlẹ̀ nu sẹ́yìn méjì wá sọ ọ̀run níbi tògìgì wọn tún wá gbé e lọ sínú ìsípírìtì míì ń jẹ́ pé bá a ti rí ògìgì rẹ̀ o ìsánù sáání tún bẹ fún ọwọ́ ìsánù awwal ó kù ìsánù sáání ó kù kejì rẹ̀ òun ni ò bá pè ní ẹlẹ́dàá wọn àgbé ẹlẹ́dàá wọn sọ́dọ̀ wọn o wọ́n gbà pé ẹ̀mí rẹ̀ ti ń bá ọ rìn wọ́n á ní wọ́n pe ẹlẹ́dàá rẹ̀ ẹ pé yóò jáde yóò jáde nínú fọ́tò yóò jáde nínú omi yóò jáde ògìgì rẹ̀ ni wọ́n pè wá ọ̀rínù rẹ̀ ni wọ́n pè wá. sẹ́gẹ́ gba oríṣi kọ̀rínì àwọn kan tuntun lórí bá àwọn tó kọ́ pé kọ̀rínù ní tó ń bẹ àwọn ẹ̀dá kan tó lọ ń dá àlùjànnú ni wọ́n kò sẹ́ni tí ń bẹ lára rẹ̀ tí ò ní ó kéré àlàlà àpálì àtẹ̀mí àtiwọ́ á ní àlùjànnú tó tó nǹkan bíi 40 wọ́n sì máa ń pọ̀ sí àwọn àtìránù ẹgbẹ́ tí ò bá pè ní kíni ẹgbẹ́ ẹmọ ìlàpẹ́jà yẹ ẹlẹ́gbẹ́ ni omi nìkan mọ́ ẹgbẹ́ ẹgbẹ́ òkúrẹ́ kò sẹ́ni tó ní ẹgbẹ́ wo ni kò béèrè wọ́n sì yà wọ́n pè mí lẹ́lẹ́gbẹ́ wọ́n pè mí lẹ́lẹ́gbẹ́ àwọn ẹ̀rọ lẹ́gbẹ́ mọ́nà àmọ́ ẹgbẹ́ wo ni o torí tó bá sùn wọ́n ló sùn lẹ́lẹ́ ọwọ́ àríwá rẹ̀ bàdàn èyí tí mẹ́ bàdàn ta ni èkejì rẹ̀ náà ẹgbẹ́ rẹ̀ ni. bàbá fẹ́ kí ń tọ̀ wọ́n máa ṣe dáadáa ìwọ ló máa ṣe dáadáa ní yọmọ ní tààfíìrù lára tọ̀. tó bá sùn nínú àwẹ̀ àbí kọ́ tó gbààwẹ̀ ni òun sùn lọ bára rẹ̀ lérí àtàn òun sùn lọ bára rẹ̀ ní sálángá nínú àlá òun sùn á bára rẹ̀ ní etí ń pa màlúù láàrin ẹ̀jẹ̀ sọ́dà ọ̀pọ̀ nínú rẹ̀ ọ̀ wá tún bọ́ọ̀dì ṣe ó tún ọ̀rẹ́ tìta ṣe
lọ́rẹ́ tinú tọ̀hún ló fi change ọmọ wa lọ bèrè ọmọ agbáwẹ̀ ọmọ ṣàìsùn ọmọ wa ṣàdúrà lọ́ba máa rí ààrẹ ní mọ́sálásí lọ́ba máa rí ààrẹ ní àmọ́lẹ̀ lọ́ba máa rí ààrẹ kó ń fò lókè. ọ̀pọ̀ nínú ìdílé mọ́ta ní ẹ̀sìn tẹ́lẹ̀ wọ́n kọ́ ló parí ìdílé mọ́ta ní ẹ̀sìn tẹ́lẹ̀. sàárẹ̀ àmọ́ sàárà ìgbẹ́lú a máa tún ẹgbẹ́ sí. Sàárà a máa tún ẹgbẹ́ ṣe. ọ̀rọ̀ rí olóòtú a máa tún ẹgbẹ́ rẹ̀ sí. Ọ̀rọ̀ rí òdòdó ní sábà tún ẹgbẹ́ yìí ṣe. Báwo kan bá dé tó bá ní òsì ní ọdún wọn pa. Báwo kan bá dé tó bá ní òsì ní ọdún wọn pa. Àwọn òṣùṣù tó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ bẹ̀ẹ̀ta àgbàdà máa sọ́dọ̀. Àwọn ìwádìí tó fẹsẹ̀ rí múlẹ̀ ó bẹ. Tí wọ́n sì máa ń pọ̀ sí, wọ́n sì máa dínkù. Kí ni wọ́n mú wọn pọ̀ sí, kí ni wọ́n mú wọn dínkù? Àwọn ọ̀sán gbà tó bá yá. Nínú tí wọ́n máa mú nǹkan dáa náà sàrà jẹ́ ní sí sàrà lónìí. Ta ni ó ta ló ti dájú ọ̀nà wa lọ́wọ́? Tí ọ̀nà wa sọ́lọ̀ Amẹ́ríkà tó láti o. Ẹni ọ̀gbẹ́ bá tí ó ṣe àwọn mí ọmọ ìlú lọ́pọ̀ kan ni. Àbálẹ̀ òde kan rí. Àbálẹ̀ tí wọ́n àbálẹ̀ rẹ̀ tí ọmọ wọn ta sàn ní àbága nílà. Wọ́n á jí sí àwọn tó wọ́n. Bàbá mi sáré 2000 rẹ̀ rí. Ẹ̀rọ náà kan sí dáhùn ọ̀gá ní ìṣòwò àwọn tó máa ṣe dáadáa fún alẹ́nu àdáṣẹ́ ní aláàjì mọ̀ṣúrù wọ́n fún àìsìnkẹ́sì márùn-ún láàárọ̀ ìlọ máa sọ fún lọ́sàgbáwà ní ẹ̀ wọ́n sì ní wá ní ṣẹ̀kẹ̀ṣẹ̀ aláàjì àkúrò àbíjáàbù ọlọ́run fún àìsìnkẹ́sì méjì nígbà àlàmísì àbíkúmọ̀ ẹ̀dà kọ́kọ́ lánàá alẹ́ni tí ó rọ̀ lọ́wọ́ lára àwọn náà ń gbọ́rọ̀ lọ́wọ́ ó jẹ́ símẹ́ntì kan tàbí owó símẹ́ntì kan tàbí bẹ́ẹ̀ lọ Ọlọ́run ṣe fún wa. Ẹni àkọ́kọ́ ìpínlẹ̀ ìsìláàmù Adẹ́wà àdúrà. Adẹ́wà àdúrà. Ọ̀bàdà zakata ní ọmọ ẹni kan láti ṣe náà. Wà iná ya mú lára iná kan ní ọwọ́. Wà nínú ọ̀fìnà ya àgbọ̀ ya kàlíkà. Wà ní àfihàn bí i ya ṣe. Wà ní ẹ̀dá zakata bí i ọ̀dà náà. Bá tí a fún wa tó náà ń bí ọ̀nà náà. Ẹgbẹ́ kọ̀tà tẹ́lẹ̀ àbẹ́ tẹ́kọ̀ọ́.